Hello, ẹ̀yin èèyàn mi. Mẹ́wàá ṣẹlẹ̀ ní ààfin Ọ̀jájá. Àwa náà gan pàápàá ọ̀rọ̀ yẹn gan ó tojú sú àwa náà. Kí ló dé? Wọ́n ní Tóbilọ́ba, olórí Tóbilọ́ba, wọ́n ló ń sun gbàbẹ̀ kan sìn. Wọ́n ní ẹ̀ ń sun ẹ̀jẹ̀ gidi gan. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí wa olójú àánú ni? Kò ń fojú rí ẹni tó ń sunkún kò dẹ̀ ń fojú rí ẹni tí ìyà ń jẹ. Ọkàn ẹ̀ máa gbọgbẹ́ láti sọ pé àbí kóun dáríjì àbí kóun má dáríjì. Láti ṣe kábíyèsí wa nature ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni, a lè blame ẹ̀ bọ́lọ́run ṣe dá ni. Torí ó nínúure, oníwà tútù. Òun náà ni ọ̀rọ̀ wọn àti Naomi ṣe ń wọ̀ gidi gan. Ọlọ́run really dá àwọn méjèèjì láti wá live beautiful life. In Jesus' name. Father, thank you because of these two couple. It shall be well with them in Jesus' name. Amen. Ká má ì tí fọ̀rọ̀ lẹ̀, a gbọ́dọ̀ ṣàdúrà ṣá. Bẹ́ẹ̀ ni, wọ́n ní kábíyèsí ó pe olórí Tóbi. Apart from pé wọ́n ti dé láti kóòtù tí àwọn ti kóòtù sọ pé kán palẹ̀ ẹrù wọn mọ́, kán kúrò, kán gbọ́mọ lọ fọ́lọ́mọ. Wọ́n yìí wà ní ààfin. Wọ́n ní sìn pé kábíyèsí ti pé olórí Tóbi pé wá, àsìkò ti tó láti gbé àwọn ọmọ yìí lọ fún ìyá wọn. Sínsò tí jẹ́ pé ìyá wọn kì í ṣe ìkíní, kì í ṣe ìkejì. Ẹlẹ́ẹ̀kẹta eléyìí lóhun tó fẹ́ sọ fún ẹ láti pé gbé ọmọ yẹn fún ìyá ọmọ yẹn, bóun fẹ́ pè láti hand over. Wọ́n ní olórí Tóbi ní á jẹ́ pé kábíyèsí fẹ́ kóun tètè kú. Pé premature death òun ni kábíyèsí ń fẹ́ kóun kú. Pé tó bá gba àwọn ọmọ yìí lọ́wọ́ òun, ó ní ikú lòun máa kú o, pé kó yá díẹ̀ sí i. Kábíyèsí ní kí ló fẹ́ wá ṣe? Kí ló fẹ́ ká ṣe? Wọ́n ní kó ṣe DNA, ó ò ṣe. Jẹ́ ká ṣe traditional right, ó ò ṣe. Àwọn ọlọ́mọ rèé náà dẹ̀ wá ń béèrè ọmọ wọn. So definitely woman yẹn wọ́n dé àkàrà tú sépo o. Wọ́n ní woman yẹn ṣàlàyé fún kábíyèsí. A ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ yẹn ní íńtánẹ́ẹ̀tì náà. Allegedly wọ́n ní woman yẹn ṣàlàyé fún kábíyèsí nígbà tó kọ́kọ́ wá. Pé kábíyèsí kó jọ kó gbà wọ́n. Póun ti ń wá ibi tí wọ́n ta àwọn ọmọ tóun bí yẹn sí, póun ò rí látijọ́ yìí. Pé Ọlọ́run tó fẹ́ ràn òun lọ́wọ́ lọ́júwe pé ìyàwó kábíyèsí olórí Tóbi, òun lọmọ yẹn wà lọ́wọ́ ẹ̀. Pé Ọlọ́run dẹ̀ wá ṣe wọ́n trace ẹ̀. Pé kò sí nǹkan nothing goes for nothing. Láyé Ọlọ́run gbọ́dọ̀ tú àṣírí ni. Ọlọ́run tó ní agbára ẹ̀mí mímọ́ tó wà láàyè fún kábíyèsí àti olórí Naomi. Òun ni o. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, obìnrin yẹn ò ní rá àwọn ọmọ yẹn. Bẹ́ẹ̀ ni. Kì í máa ṣe kékeré. Mo ti rírú ẹ̀ rí, mo dẹ̀ ti gbọ́ rí. Mo rí dáadáa. Ó súnmọ́ mi, òun súnmọ́ mi pẹ́kípẹ́kí. Story yẹn lágbára. Bàbá yẹn tiẹ̀ ló bí àwọn ọmọ yẹn. Kò fẹ́ ọmọbìnrin yẹn lọ sọ́jà. Ó bímọ tọ́mọ yẹn wọ́n ti pé 3 months. Wọ́n ní àṣé máa yẹn ó ti ń try láti fake obìnrin yẹn láti máa fẹ́. Ìyẹn dẹ̀ ti bí ìbejì fún. Wọ́n dẹ̀ jọ ń gbé. Títí ó rí àwọn ọmọ yẹn títí di 3 months bá àwọn ọmọ yẹn ṣe ti pé bóbìnrin yẹn ṣe lọ sọ́jà ni àwọn ọmọ dẹ̀ ti pé 3 months. Ó dẹ̀ kí àwọn ọmọ yẹn mọ́lẹ̀. Ìyá wọn máa tó dé látọjà kóun tètè mọ bó ṣe fẹ́ gbé àwọn ọmọ yẹn. Ó dẹ̀ gbé àwọn ọmọ yẹn dání, ó lọ sí bus stop, ó wọ mọ́tò. Ní Èkìtìpupa ni mò ń sọ yìí o. Ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ l'Èkìtìpupa ní Nàìjíríà yìí. Bó ṣe gbé àwọn ọmọ yẹn, ó gbé wọn lọ sí ọ̀dọ̀ ìyá ẹ̀, ìyẹn ìyá ọkùnrin yẹn. Ó gbé àwọn ọmọ yẹn lọ sí ọ̀dọ̀ ìyá ẹ̀. Pé màmá, obìnrin kan bímọ fún mi o. Àwọn náà rèé ìbejì ni wọ́n, pé kó bá mi tọ́ pé mi fẹ́ rí ìyàwó. Òun náà sá kúrò, ó gbàgbé gbogbo ẹrù ẹ̀.
ó fa àwọn ọmọ yẹn háyàyàyà ó gbàgbé ẹrù ẹ̀ nílùú yẹn ó sá lọ sí ìlú bòmíì ibẹ̀ ló wà títí láti gba àwọn ọmọ yẹn títí di èní eléni àwọn ọmọ yẹn mo mọ kọ́ńtáàtì wọn mo mọ gbogbo wọn kì í ṣe pé kékeré o kì í ṣe pé rọ o true life story ni wọ́n ń sọ fún wa yìí torí gbogbo báyà lè máa sọ pé rẹ ní kíní kan pé kò lè ṣe máa yẹn títí di èní ó gba àwọn ọmọ yẹn gbé wọn ò mọ ibi tí ìyá àwọn ọmọ yẹn wà àwa gan ò mọ ibi tí ìyá àwọn ọmọ yẹn wà títí di èní eléni máa yẹn ará Òkìtìpupa ni ìyàwó gẹ́rì tó bí ọmọ yẹn fún ọmọ Calabar ni títí di èní eléni bí ìyá yẹn yè bó kú níbí kíní bẹ̀tọ̀ àwọn yẹn àwọn ọmọ ìbejì ọkùnrin kan obìnrin kan ó wà lọ́wọ́ ìyá bàbá àwọn ọmọ yẹn dẹ̀ ti àwọn ọmọ yẹn ti dàgbà ń sìn àwọn ọmọ yẹn ti dàgbà wọ́n ti tójú bọ́ àwọn ọmọ yẹn yẹ̀ sunkún pé àwọn fẹ́ rí ìyá wọn bí wọ́n ní bí máa yẹn tó wá ti bímọ tóbìnrin bá ti bímọ fún bó ṣe máa mú àwọn ọmọ yẹn sá lọ ni ẹ má jà fọ̀rọ̀ lẹ́sẹ̀ mo kàn sọ fún yín true life story wọ́n ní bí so eléyìí sìn ìyẹn ti kábíyèsí yìí kábíyèsí sọ pé ó fẹ́ gbá ọmọ yẹn fún woman yẹn because woman yẹn ti sọ gbogbo story rẹ̀ pé kóhun tó wá rí pé ọ̀dọ̀ kábíyèsí ni ọ̀rọ̀ yẹn wà bẹ́ẹ̀ ni obìnrin yẹn wà ló fi wá trace ẹ̀ ló lóun fẹ́ rí kábíyèsí ṣe rí pé true life story náà ni ti kábíyèsí original wọn torí gbogbo àwọn máa sọ pé rẹ kò sí iṣẹ́ rà o kò sí ohun tuntun lábẹ́ ọ̀run àfi tọ́lọ́hun ò dá ó yẹ wà báyìí wọ́n ní bí obìnrin yẹn ní bí òun ṣe wá sí ọ̀dọ̀ kábíyèsí nìyẹn wọ́n ní wọ́n júwe fún òun pé ẹni tó gba ọmọ ẹ̀ pọ́ńdádù rẹ̀ sí ni o náà fi gba ọmọ yẹn náà fi ta fún olórí Tóbi kẹwọn pé lóòótọ́ àṣírí yẹn tú gan so bí Tóbi ṣe wá di ìyá ìbejì alátọwọ́dá nìyẹn o so kábíyèsí láti máa sọ fún pé wá gbọ́ àwọn ọmọ yẹn fẹ́ gbé àwọn ọmọ yẹn lọ fún wúmà yẹn kó o fẹ́ gbé àwọn ọmọ yẹn ṣe àwọn kó yìí wà ní palace wọn rí bí lọ kò sẹ́ni tó tọ́ ilé ọba wò tó sọ pé òun fẹ́ kúrò ńbẹ̀ àádùn tó wà ńbẹ̀ kì í ṣe kékeré tí kábíyèsí ti fi ayọ̀ fọ́ orí wọn nílé kábíyèsí nǹkan kábíyèsí yẹn ó jẹ́ ẹni tọ́lọ́run ti dá pé kò sí anybody tó máa dọ́dọ̀ ẹ̀ báyìí tó máa sunkún tó ò ní fi ìdùnnú àtayọ̀ kò sí anybody tó máa sunkún kúrò lọ́dọ̀ kábíyèsí tínú ọ̀nà dùn ṣó yé wa wọn ò fẹ́ lọ òkú wọn jókòó sílé kábíyèsí kí kábíyèsí máa bọ̀ wọ́n ní kábíyèsí sọ pé òun ò lè má kàn tí màá bọ́ ọmọ ọlọ́mọ o àti rójú àti rímọ àti gbogbo àwọn tó lọ́mọ jẹ́ ká gbọ́ ọmọ fún ọlọ́mọ tóun bá tiẹ̀ fẹ́ ó ní àpótí kìíní kan kábíyèsí ní tòun ń tòun o pé àwọn ọmọ yẹn tóun bá ti hand over fáwọn ọmọ yẹn ó máa fún ìyẹn torí ìyá wọn ní kò ní kankan tó fẹ́ fi ṣe ó lóun á dẹ̀ tọ́jú òun á appreciate láti fún woman yẹn ní owó tó máa fi tọ́ àwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn máa fi dàgbà tó máa fi lọ sùkúl pé òun máa òun máa fún woman yẹn lówó pé kó fi tọ́jú àwọn ọmọ ó kàn fẹ́ ṣe oore fún wọn ní dúdú ni o ó kàn fẹ́ ṣe oore yẹn ò kì í ṣe pé kábíyèsí fẹ́ gba àwọn ọmọ yẹn tọ̀ wọ́n ló sọ fún olórí Tóbi bẹ́ẹ̀ olóògbé ní láéláé pé wọ́n gbọ́dọ̀ gbọ́ ọmọ yẹn ó ní kí ni kó wá ṣe kábíyèsí tún fún Tóbi lọ́ba ó tún fún ní advice pé ṣùgbọ́n ètò tún lè ṣe ní pé nǹkan tó máa ṣe ń sìn ní pé wàá wá mú àwọn ọmọ yẹn wàá wá padà sọ́dọ̀ woman yẹn wàá lọ adopt ẹ̀ proper póun kàn fún ẹ ní òun ṣe ẹ ní gbẹ́rẹ́ pàkọ́ póun fún ẹ ní advice kan tó lè ṣe tó bá mọ̀ pé àwọn ọmọ yẹn ò fẹ́ kọ́ kúrò lọ́wọ́ ẹ̀ kúkú lọ ṣe proper arrangement pé kó bá adopt ẹ̀ kó dẹ̀ máa tọ́jú ẹ̀ ó tán arrangement yẹn máa wà láàárín wa àti ẹ̀ pé ṣùgbọ́n sì yín o pé kò sáàyè kó ká àwọn ọmọ yẹn kó máa ká àwọn ọmọ yẹn lọ fún woman yẹn wọ́n máa pe woman yẹn kó hand over òun ò lè máa bọ́ ọmọ ọlọ́mọ òun ò dẹ̀ lè adopt ẹ̀ pé láyé tóun bá fẹ́ àwọn ò tẹ̀ lè adopt irú àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ pé ojú òun ò lè gbà so ẹ̀yin èèyàn mi o wọ́n ní kí n ṣe yín létí pàkẹ́ tó sọ ètí mo tó rí lè ṣe ká má sòótọ́ fún yín ká má dẹ̀ sọ nǹkan tá a rí ẹ ṣe kẹ́ bá mi subscribe kẹ́ bá mi share kẹ́ dẹ̀ bá mi subscribe ẹ love ẹ ṣé o àbọ̀ ọlọ́run adájú ló wà ẹ bá mi fi tó kù sí comment torí gbogbo alájọ ń sọ àjọ ń ṣiṣẹ́ yìí papọ̀ àjọ ń ṣàṣeyé pọ̀ àjọ ń fira wa à ń lára wa lóye ni Jésù Olúwa wa èmi ẹ̀ ṣe tẹ̀mítẹ́tí sí wa báyìí.